Adéwẹ̀sùn. Ó bẹ lò ké sí. Ṣé o mọ nǹkan kan? Ìmọ̀ wà tó bá sọ. Ó ń gbé mi lọ́kàn pé ṣé ò kíyèsí wípé ipò ọba ní ìsìn tí ọba kan bá ti wàjà nílùú kan wàá sì rí àwọn ọmọ oyè láti ìlú òkèèrè àwọn tó ṣe ẹlòmíì ọdún 10 ló ti wálé kẹ́yìn gbogbo wọn ó sì mọ ya wálé ẹwà máa rí èèyàn 100 èèyàn 200 láti du ipò ẹyọ kan ipò ọba tó ṣe pé láyé àtijọ́ ẹmọ oyè gan tó bá mú ó máa ń sá lọ tí wọn ó mọ lé kiri ni kí ló fà á. ọ̀rọ̀ ńlá ìṣẹ̀dálẹ̀ mo ń jẹ́ ìwé Yorùbá. ọ̀rọ̀ ńlá ló sọ torí wípé sórí ayé àtijọ́ tí wọ́n ń sọ yìí bí wọ́n ṣe ń jẹ oyè ọba bí wọ́n ṣe ń gorí àpèrè láyé àtijọ́ ìyàtọ̀ ti wà gédégbé o sítáyé òde òní lóòótọ́ ọ̀làjú ti wà àmọ́ tí a bá wo bí wọ́n ṣe máa ń lọ sí ìpèbí ní ayé àtijọ́ kò dàbí ti ayé òde òní mọ́ eléyìí ni èmi rò wípé bóyá ó fà á tó fi jẹ́ wípé èèyàn bíi 200 èèyàn bíi 100 tàbí kó tiẹ̀ lé 100 gan kí wọ́n dédé máa ṣàyà gbangba wípé èmi náà ọba tọ́ sí mi o ó yẹ ń jọba o mo fẹ́ jọba o ohun tí èmi rò nù o àbí kí ni ìwọ rò. nígbà tí ìwọ wá àwọn bó ṣe rò yìí kí ló mú ìyípadà bá ètò ìpèbí. gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé kí ni ìyípadà òde bá nínú gbogbo nǹkan wa. kò sí. torí gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú abínibí wa tó ní ṣe pẹ̀lú àwọn ohun ìṣẹ̀dálẹ̀ wa ìyípadà ti dé bá wọn lérè di ọ̀làjú. tá a ṣáà ń pariwo kiri ayé ojú ti là wọn á ní nígbà kan ojú ti dúdú àmọ́ ní ìsìn báyìí ojú ti là yìí ó wà lára ọ̀pọ̀lọpọ̀ tí ń fa ìṣòro. ó wá ń ṣe wá níbi jure lọ. ń ṣe wá níbi jure lọ àwọn èèyàn náà mọ̀. àbí ńgbà tí odidi olórí ẹbí gan bá ń sọ fáwọn ọmọ ìlú wípé bó bá jẹ́ gbàgbọ́ lọ wá pásítọ̀ rẹ o tó bá jẹ́ mùsùlùmí lọ wá àfáà gidi o gbogbo ẹ̀sìn yòókù tó bá ní lọ wá dáadáa o torí ipò tó ń dùn yìí ohunkóhun ló lè ṣẹlẹ̀ ó ti wá di bó bá o pa. bó o bá o bì lẹ́sẹ̀. sáwọn afọbajẹ láwà ibi ẹ̀bi ọ̀rọ̀ ìlú ni àbáwọn ọmọ oyè. ẹgbọ́n ẹ̀yin ará ilé tá a tiẹ̀ ní ká sọ wípé ẹ̀bi yìí ta la fẹ́ dìlé lórí ta ní ká sọ wípé ó jẹ̀bi ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti béèrè ẹ bá wa dá sí i.